ọba tẹ́rẹ̀ kárí ayé ọba mímọ́ ńlá ọba lè ṣe ọba ṣohun gbogbo lórí ohun gbogbo. Àìrí ẹrójú ayélòdè àbẹ́ẹ̀rí àwọn elétò ìdárayá wọ́n gbé mi délé yìí ara mi sì le koko bí ọ̀tá. Látorí màmá mi wá dàgbà wá dògbó. Ikú ò ní jẹ́ kí n wá ẹtì nígbà kankan ṣo. Wá máa ń lọ rí wá sì máa bọ̀ dáadáa. Ìṣàgá ọmọ òkú màá sí mo sì ń bọ̀ òwá náà àti tani àti alájà mi tó ń bẹ lálàáfíà ara. Ikú ò ní jẹ́ kí n wá gbogbo yín tì nígbà kankan ṣoṣo. Ẹ lè folo mọ̀ṣá gbígbin akélẹ̀ lọ òkú lẹ́rìí. Ìnúlẹ̀ bá bọ̀ ẹ̀ ní bábírú wá nulé lágbára lọ́wọ́ mọ́mọ́ tí ń jó iṣẹ́ ńlá. Àwọn elétò ìdárayá wọ́n ní kẹ́ ẹ máa bọ̀ lọ́dọ̀ àwọn. Tẹ́ ẹ bá fẹ́ ṣètò ìdárayá fọ́mọ tẹ́ ẹ bí fáwọn màmá ẹ̀yin wọ́n ní kẹ́ ẹ máa bọ̀ lọ́dọ̀ àwọn. Pé kò ní jẹ́ káwọn wá ẹ̀yin tì nígbà kan látòrí alájà mi ìmáṣàyọ́ máa jàgìdì àgbò. Ọmọ ṣẹ́ mo rán mi ránra mi ajàgìdì àgbò má ṣe olóògbé ni wọ́n mú ògbójò bá jídé ọmọ kékeré bí ẹni pọnmọ olóògbé ni wọ́n máa kiri bọ̀ lẹ́ṣà ọ̀sán pọn gèrègèrè orúkàtàrí gbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n ní kéèyàn kó má ṣeré gbàtà bàbá tó bí yín lọ́mọ lọ ọmọ pèsè dèmí wóyà lábọ̀ pèsè dèmí olóògbé tó pọ́n dalẹ̀ tó bá dalẹ̀ ìwọ̀ tó gbójú ni wọ́n mú kaná dèrè ọ̀làdùn mọ́mọ́ ara ògbójò ọdún mẹ́ta èrè àtòṣù mẹ́fà àkìngbà oṣù mẹ́fà tí ìpín fi ń fa wọn nínú lérí apò àrọ̀nì tí olóògbé fi kọ́rọ̀ tí ìwọ níṣe àti tani àjọkẹ́ ọmọlọ́jọ́ bí oníṣọdún ìbànújẹ́ ọdún ayọ̀ tó máa ṣe àti màmá mi ilẹ̀ ọmọ olóró lẹ́hùn ọmọ òròjẹ òròwó kọ ọmọ òròké màmí ni màá kọ Ìṣàgá ọmọ òkú máa sì ayérèwó ọmọ òrò ní gbàgede nílẹ̀kùn àwọn olè Ìṣàgá bìtá ṣòwẹ̀ wọ́n fi ní àárò ṣe bí támẹ̀ dálẹ́rú àfọ́rọ̀ bàbá wọn bí Ìṣàgá ò jalè kọ́ gbé wúdẹ́rí wọn jalè kọ́ gbágbó tán rẹ̀ wọ́n fàtàpọ̀ wọ́n fi kó wọn lẹ́dìí ṣọ́rọ́ wọ́n fojoojúmọ́ wọ́n fi kó wọn láyà lọ gbogbo ń pátá mo kí mi ò lọ́lọ́dì kankan àti màmá mi alájàpá gbogbo ń mo kí mi ò lọ́lọ́dì kankan ikú ò ní jẹ́ kí n wá gbogbo yín tì nígbà kan jù ẹ máa lọ rí ẹ sì máa bọ̀ dáadáa àwọ̀lé lù mí ọ̀sán ọ̀hún.